ìwọ ni wọ́n wá láti wọ́n dènà mi ló wàá sọ fún ọ wípé èmi ti jágbá rárá mo borí mo jágbá. Obìnrin ló ń pa ọkùnrin, ikú pànìyẹ, ikú pànìyẹ, ó ti pa kúkúrú ló ń pa kíkà, ó ti pa ọkùnrin ló ń pa obìnrin. Nana àdúgbò ìtọ́lẹ̀ àwọn wo ni wọ́n tẹ̀ wọ́n ni. Èmi olódùmí akóòrè mo dé kéèké mo dé láti wọ́n kóòrè àwọn ènìyàn. Èmi olódùmí akóòrè mo ti gbà lẹ́kẹ̀ lọ́wọ́ ìjálógbà àkọ́kọ́ mo lẹ́tọ̀ọ́ sí gbogbo tajàtajà tí ń bẹ láyé wọ́n mìíràn mo wá kéèrè nínú ohun tí àwọn ènìyàn ń là ohun tí àwọn ènìyàn ń ní òun ni mo wá kọ́. ẹ̀rù rẹ̀ bá láàárín àdúgbò tó lọ́ba tó ní dèjì tó ní lólórí wá pariwo ní àwọn ènìyàn lórí wọ́n fi tẹ̀ ṣe tiẹ̀. arákùnrin òun ní nínú lọ́wọ́ àkókò tí mo ní ọ̀pọ̀ rárá kúrò lọ́dọ̀ ọ̀rọ̀ mi mo fẹ́ ṣiṣẹ́ mi. àyà máa kù ọ́ o àbí o fẹ́ fàyà jọ ta ni. arákùnrin àbẹ́lẹ̀ ìdí ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí wọ́n bá gbé owó lè dáwọ́ yìí. lákàyọ̀sí mọ́lẹ̀ o ti ń ṣiṣẹ́ fún mi tẹ́lẹ̀ mo mọ̀ pé òun jà mí ní ìdá ẹrú òòdè sì ń jà mí. ajísúkúná orúkọ tá ń pè wọ́n gan òkè tẹ́nu ìbòjò orúkọ tá ń pè wọ́n ta ọ̀tá parara dálẹ̀ garara orúkọ tá ń pè wọ́n tú. mo ti mọ orúkọ tá a gbé ìbòjò kí n pa nínú. mo mọ orúkọ tá a gbọ́ ta ọ̀tá ìbúdọ̀ ní ìka gbé mi pé mo mọ orúkọ tá a gbà kì ọ̀tún ìbúdọ̀ fọ̀sọ́wọ́n náà ajísúkú lórí orúkọ tá a gbé bẹ́ẹ̀.
àjálù dájú ní orúkọ dábò wọ́dá oko tẹ́lẹ̀ wọ́n ní orúkọ dábò wọ́dá ẹ̀gbẹ́ mẹ́tàdà ìwọ́n sẹ́ ògúnláká yóò ṣùgbọ́n lè ògúnláká yóò ṣùgbọ́n ìwé ní nàìjíríà òun lásán ọdún mímọ̀ kí bàbá wa wọlé ẹnẹ́gbẹ́ bọ̀ fún kí tó kọ̀ yẹ èmi àti láká ayé àjọ ìgbàgbọ́ mo ní ìgbọ́ ọmọ ní ìlú wa arákùnrin ó ní ìjàkà lókè bá ọ̀bùtẹ̀bà ìwọ́n lọ sí èmi ológun ní akéè wọ́ọ̀. ẹ̀fún ayé o èyí ayé ẹ̀fún ayé o èyí ayé ilẹ̀ o ilẹ̀ àkọ́kọ́ yẹrí alápò èrè sọmaráyé alápò ìta wọn kọ́ ọ̀ nílé yìí fún mi o ẹ̀kọ́ parákùnrin yìí láti ṣe ní ilẹ̀ mọ́ mo ti mọ orúkọ tí lágáyé ṣe lágáyé òtúbọ̀ rẹ̀ dàbí náà ètò ìdára èso ẹ̀dìgbà ọ̀rọ̀ ọ̀sán lábẹ́ ọmọ ẹlẹ́bọ̀ tó ń torí ọ̀rọ̀ ilé láàrin ẹ̀pà ilé àti ọ̀pọ̀lọpọ̀ ìdíjà tí bàbá jẹ ló jẹ́ ká mo rẹ̀ àti látọ̀pá ṣe yálò yálò ìbò èsì ní jẹ́rẹ̀ èsì ní ṣe ní ọmọ ìbò ẹ̀ ní èso. Ayá o. Ìjọ lówó tó fi pélé. À ń bá ẹ sọ olóòní gbà. Àwọn olóòní gbọ́. Àwọn tó ṣe lọ́jọ́ sí. Inú ogún ẹ̀wọ̀ ló kú sí. Ìwà ìyá orí kúkú. Olóòyà ni kó olóòní gbọ́rọ̀ sí lẹ́nu. Wo yóò nínú ráyé mọ́ o. Ẹ̀yin ìyá mi ò sọ̀rọ̀ ní fìyà. Ẹ̀yin ìyá mi abọ́ apápọ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀lẹ́gbẹ́. Ẹ̀yin ìyá mi alágbogbo dékúdékú. Ẹ̀yin ìyá mi o. Ẹ̀yin ni mo wá pè. Ẹ wá ràn mí lọ́wọ́. Ẹ má jẹ́ ojú ó ti ọmọ yín. Ẹ wá tì í lẹ́yìn. Ọ̀yá ẹ̀yin ìyá mi o. Agbára yín dà. Ọ̀yá. Ọmọ orúkọ dáyé ń ṣe ayé òtún gbọdọ̀ ṣe mímọ́ mo ti mọ orúkọ táwọn àgbàlagbà jẹ́ àwọn àgbàlagbà òtún gbọdọ̀ bá ń jàmbá wò mí wò ẹ̀yìn ìyá mi abáfá gbẹlẹgbẹ abẹ́sẹ̀ pẹlẹbẹ ajara tuntun náà nì ajara gbígbẹ náà ń kọ́ mo ti gbó jẹjú mú ní ẹ̀gbọ́dọ̀ ṣe mímọ́ mo ti gbó jẹjú mú ní ẹ̀gbọ́dọ̀ ṣe mímọ́ epo ìyá ń lò mo ti fún yín lẹ́gbọ́ ẹ̀jẹ̀ lẹ́gbẹ́ mo fún yín lẹ́jẹ̀. Nígbà tí mo wá bá ẹni ọ̀tọ́, ìjẹ́ ní mo wá bá àmì òsì, mo bá gbóyúgbó nínú ìgbóró ìdá, mo bá kàlàmàgbò nínú ìgbóró ìwé, níbi tó bí mo wọ́n tó jáwé, tó bẹ́sẹ̀ ọ̀sùn wágbò, mo ní fọwọ́ tó jáwé, tó bẹ́sẹ̀ ọ̀sùn wágbò, mo ní nítorí agbókòrò ẹni nínú mi, mo ní mo wá jẹ́ níṣẹ́ èdè olóògùn ní akéèrè gan, mo ní kí n máa gbé ọtá gbalé, eré gbalé, ọ̀nà gbákẹ̀kẹ́ máyà. Adébáfọ̀ òkè láàrin ìpìtò ní sáàkọ́ nínú ìwé ìmáṣe ìjọ òdòdó ní ńlá láàgbúgbà gbé bẹ́ẹ̀ lókè bẹ́ẹ̀ ó kéde ní olóògùn ní akẹ́rẹ̀ ńlá láàgbúgbà gbé bẹ́ẹ̀ lókè bẹ́ẹ̀ wọ́n ikú mọ́ lónìí ikú mọ́ wọ́n ní ní onígbẹ̀rẹ̀ àṣìgbẹ̀rẹ̀ onígbẹ̀rẹ̀ àṣìgbẹ̀rẹ̀ gómìnà kò bá gbà pé onígbẹ̀rẹ̀ ayọ̀dẹ̀ ìdàkọ̀ ọ̀rọ̀ gbé bí òkú bá gbé láyé àkàlàmàgbà gbé ní ọ̀rọ̀ wọn ní ilẹ̀ ìwé ìdáwó ilẹ̀ ìlú dábọ̀ láyé. Kọ́lá mọ̀ kìlọ̀ fọ́mọ rẹ̀. Kọ́lá mọ̀ kìlọ̀ fọ́mọ rẹ̀. Ojú ogun lè. Ẹni tó tutù lójú. Ó ti wá padà wá ń ṣọ́ bí agbọ́n. Alọ́jà péré níwájú ọjà péyàn. Alọ́jà péré níwájú ọjà péyàn. Ilé ọmọ yẹrí alápò rẹ̀
tó bẹ̀rẹ̀ yẹ mọ́. Àjà bá gbòòrì bá sún ìjọ rẹ̀ nànà ìtọ́kù rẹ̀ yẹ ajẹ́nìyàn o òtún bá wọn kú lónìí mọ́ dídé 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 dídé. Afẹ́fẹ́ tí gbáwò ìsàlẹ̀ ayé máa gbáwò ìsàlẹ̀ ayé mọ́ o ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí gbáwò ìsàlẹ̀ ọ̀run máa gbáwò ìsàlẹ̀ ọ̀run mọ́ o ẹ̀dọ́ ẹ̀mí àwọn tún là ní kó máa bọ̀ yíyan nílé mi o ẹ pàdé mi lọ́nà o. Adéníran ikú òsì lójú ẹ mọ́ Adéníran òtún bá wọn púpọ̀ owó mọ́ ikú òsì lójú ẹ ikú òsì lójú ẹ. Adéníran ọ̀parun jẹ́gẹ́jẹ́gẹ́ àwọn olúgbó ọ̀parun jẹ́gẹ́jẹ́gẹ́ àwọn ìlú ọ̀dàn ọ̀ràn ló ṣẹ̀ òṣèkú òtí fún ikú lẹ́yìn pẹ́pẹ́ yẹgẹ òtún bá wọn kú òtí fáwọn ní pèsè òtún bá wọn ṣàìsàn mọ́ ó ti jàre kúrò ní ó torí àrè lọ máa kí jẹ ọmọ kí ò kí ń jẹ̀bi ló ti bá fún àfèrèmàjò lọ́jọ́ tó ṣùgbọ́n ọjọ́ ẹbọ ni wọ́n ní ó rú àfèrèmàjò bá rú ẹbọ ó sì rú iṣu bá tatọ́ agbára rẹ̀ lórí àfèrèmàjò àwọn ni yóò máa jàre wọn ní bí àgbàdo bá yẹ mọ́tọ́ agbára rẹ̀ lórí àfèrèmàjò àwọn ni yóò máa jàre wọ́n ní bí èrè bá tó tán agbára rẹ̀ lórí àfìmọ̀jò àwọn ni yóò máa jàre wọ́n ní bí ọ̀gẹ̀dẹ̀ bá yẹ ọmọ tán agbára rẹ̀ lórí àfìmọ̀jò àwọn ni yóò máa jàre ó jàre kúrò ní o tún bá wọn kú mọ́. ẹ̀yin tó láyé ẹ ṣé o káàbọ̀ ẹ̀yin tó láyé ẹ ṣé o ìbà Elédùmarè ìbà kọjá ìbà ṣẹ̀dá ẹ̀ṣẹ̀ ayé ẹ ṣé o. ó ṣe wá padà wá ń ṣọ́rọ́ bí agbọ́n yẹn náà. alọ́jà péré níwájú ọjà péyàn. alọ́jà péré níwájú ọjà péyàn. Ọlọ́run bí bàbá yìí ṣe bẹ́ẹ̀ jù báyìí wọ́n bọ́ ṣe rọ́ọ̀fù bẹ́ẹ̀ jì ká òtẹ́ ilé fún nǹkan ṣe kí ṣe kó ṣe fún wọn lábẹ́ lóògùn ọlọ́dún ìyẹn tó ń bá àlọ́dà ní. Ẹ̀mí lè parí ṣe bá tí mo rẹ̀. Ẹ bá wọn sẹ́ẹ̀tì wọn jókòó yìí. Gbígbé wọn nílé náà wọ́n á ọ̀rọ̀. ó ní tó yé ni kò yé ni náà nìyẹn ikú yóò mójú bá ẹni. mo ní tó yé ni kò yé ni náà nìyẹn ikú yóò mójú bá ẹni. araba araba kò tura mu. araba o tòròdò ń balẹ̀ bìrìsì ń lálẹ́ yìí. araba o araba kò tura mu. tòròdò ń balẹ̀ ó ń balẹ̀ bìrìsì ń lálẹ́ yìí. ọ̀rẹ́ iṣẹ́ yín kò máa yé ni Ọlọ́run ti tún yín o. kí ni wọ́n wò yín? ọdẹ gbé o kí ló pa ó ẹwọ. kí ló sọ délé? ọlọ́run o. ikú ń pani ó ń pani o ikú ń pani ye ó ń pani o bó ti ń pa kúkúrú ló ń pa gbùngbùn bó ti ń kobìnrin ló ń pa ọkùnrin ikú pani ye ikú pani ye bó ti ń pa kúkúrú ló ń pa kíkà bó ti ń pa ọkùnrin ló ń pa obìnrin nana male ale kanu nínú má fún àdìgbò dídí sẹ́mọ́
This news, same this news everywhere. The same news yesterday, the same news day before yesterday. Now it's only like tell me máa ṣe rí àwọn iṣẹ́ ibi yìí kó máa pòórá without like kọ́lọ̀ kó ṣàṣàánú wa ní Nàìjíríà yìí ayé yìí gan kọ́lọ̀ ṣàánú wa ni o lè tí wàá tojú sú mi báyìí. Hey Olúwa o tani mú mi Ọdẹ́gbẹ́rọ́ kó ṣe kà ó kí ló wá lè pa bàbá ibà torí Ọlọ́run o Jesus Christ Ọlọ́run ṣàánú wa nínú ayé yìí o èèyàn kì í pẹ́ kù bàbá tí mo sì gbúrò ẹ̀ ní ìdímọ̀ Olúwa ṣàánú Ọlọ́run ṣàánú kí ló pa bàbá yìí Ọdẹ́gbẹ́rọ́ ikú bàbá yìí dùn mí o báwo la ṣe fẹ́ ṣe lọ báwo ló rí pẹ̀lẹ́ káàkiri ọ̀rọ̀ iṣẹ́ àwọn àníyàn iṣẹ́ náà wà ókè. ẹ̀wọ́ ní ìsìnkú mo ti ẹ̀ ń kà yìí ó ń kọ mí lóminú gidi. ọ̀rọ̀ Nàìjíríà náà lágbára gan kí la tó rí gbọ́. wọ́n ní bóyá àwọn kan tó bá ti ń tajà pé owó kọ̀mọ̀dá léra nínú àpótí owó wọn like how disappear I don't get like ìgbà tí mo tiẹ̀ tún wá lọ mo tún wá rí pé wọ́n post ẹmu bàbá ọ̀dẹ́ kìíní kan what is his name sef àtúntò Ọdẹ́gbẹ́rọ́ something like that. bàbá tó máa ń ṣe ọdẹ tó máa ń wà ní ọ̀rọ̀ wọ́n ní bàbá yìí kú ní ààrẹ ìgbọ́n wọn bá wà ní ẹ̀mí kan I don't know. Okun bàbá Ọdẹ́gbẹ́rọ́ ti kú. Like I was surprised. Ó yà mí lẹ́nu like seriously. Same Ọdẹ́gbẹ́rọ́. Yes now. Bẹ́ẹ̀ mo sì rí Ọdẹ́gbẹ́rọ́ is it not Monday? Like mo sì rí Ọdẹ́gbẹ́rọ́ mi. Ikú bàbá yẹn dùn mí, ó dùn mí gan-an. Ó be small. Wàhálà Nàìjíríà gan wà ókè náà. Bàbá Ọdẹ́gbẹ́rọ́ ìyẹn kú àbí wọ́n tún ní owó kò wá ṣé yẹn lè pọ̀ sí ìṣá. Inú fíìmù lèmi ti ń rì. I was like, I don't find news gan-an. Okay. That reminds me. Mo bá kíní kan nínú wardrobe something like red and black clothes like this àti gbá. Kí ló ń ṣe? You said? As in mo bá like mo rí ẹ̀dá tí. Kí ni ìyẹn? Mo lọ bá ní sẹ́ẹ̀tì wardrobe yìí so mo. My wardrobe? Yes, mo ní kí n máa ní sẹ́ẹ̀tì ẹ̀dá tí mo wá. So when I saw something there, kí ló rí? Like mo rí igbá ni mo rí igbá àti. Babe, àwọn fífún ni kó tó dání. Àgbàlagbà ìjàkadì ni o, I want you. Ìwọ́n tó ní ọ̀. Mo ti sọ fún ẹ, don't go near my wardrobe anymore. Mo ti jẹ́ kí n sọ̀rọ̀ mo ti sọ fún ẹ several times ni mo máa ń wọ̀n yẹn má lọ síbi wardrobe mi mo ti sọ fún ẹ several times ó dàbẹ́ ní gbòòrò ẹ̀ gbọ́ nǹkan tí mo sọ don't say anything don't let me hear anything from you I don't want to hear anything from you I don't want to anything at all I have told you several times you must not go near my wardrobe o gbúdọ̀ lọ síbẹ̀ yẹn mo ti sọ fún ẹ don't go near that place kí ló fẹ́ lọ ṣe bẹ̀ mo rán ẹni ṣé mo rán ẹni no ṣé mo rán ẹni iṣẹ́ tàbá rán èèyàn lè náà ṣe o I want you wọ́n ti ń sọ fún ẹ o wò ó má ṣe ayé ní gbé o bẹ́ẹ̀ nìkan bá dán o èèwọ̀ rẹ̀ bẹ́ẹ̀ láti rí ọ̀hún wọ́n lò. ẹ wo tẹ bá kàn sí ẹ lọ kò sílẹ̀ tó kàn ẹ sì máa ṣàlàyé bí tẹ̀sí ń dá fún mi o ẹ máa ṣàlàyé bí tẹ̀sí ń dá fún mi o ó sì mọ bí tẹ̀sí sá lọ ẹ ń lọ báyìí ẹ ń lọ ẹ ju orí lọ báyìí Ọlọ́run ló mọ̀ nǹkan tó fi dá sí Ọlọ́run ló mọ̀ nǹkan tó fi dá sí ẹ wò ó bí lọ́pàá yọ ẹ sì máa padà wá sọ fún mi bẹ́ẹ̀ tẹ̀sí ń dá o ibi tẹ̀sí ń dá ẹ máa padà wá sọ fún mi o. Ayé yìí máa le o. Ìran o, àgbọ̀nrín ti sí. Ọjọ́ ikú rẹ ti yẹ. Àṣẹ ìjẹta fi jẹ ẹkú padà lórí ẹ̀ lélẹ́yìí. Ó yá dìde máa jẹ́. Ó yá máa jẹ́. Ìwọ ló ní máa jẹ́. Bẹ́ẹ̀ni máa jẹ́. Máa jẹ́. Máa jẹ́. Ṣé mi? Ọmọ akọni ọ́ máa jẹ́.
ikú ti yẹ lórí ẹ lónìí Adéníran máa jẹ́ ọmọ akọni ọ́. máa jẹ́ kómi kò gbọ́dọ̀ kúkọ́ kómi kò gbọ́dọ̀ kúkọ́ máa jẹ́. máa jẹ́ àkípọ̀ ó gbọ́dọ̀ pọ̀ ó àkípọ̀ ó máa jẹ́ ó gbọ́dọ̀ sún ẹ̀ máa jẹ́. Ó máa jẹ́. Máa jẹ́ bí ká ṣe lọ sí jìnnà o, máa jẹ́. Síra kò gbọ́dọ̀ kú kán. Ẹni bá máa jó ní àpáta kì í wẹ́rùn àáké kónù. Ọmọdé yóò mọ mẹ̀mẹ̀. Ó mọ ògùn. Máa jẹ́. Kò gbọ́dọ̀ kú kán o. Jẹ́ tiẹ̀ ní jẹ́. Máa jẹ́. Òtún bá wọn kú mọ́. Bẹ́ẹ̀ni máa jẹ́ ikú yẹ lórí ẹ lónìí òjọkùnrin méje máa jẹ́ tìyẹ ni máa jẹ́ síra ó kárí láyé ó kárí òjọkùnrin méje lónìí ó kárí. Adéníran o ti fún ikú lẹ́yìn pẹ́pẹ́ rẹ jẹ o tún bá wọn kú mọ́. Ẹ̀ṣẹ̀ tákèrè bá ṣẹ̀ ọmọ ẹja ni ó fi bí. Adéníran o tún bá wọn kú kọ́ wọ́n mọ́ o ikú ti yẹ lórí ẹ lónìí o. Ikú ń paniye ó ń paniyo. Adéníran o ọmọ ìjáyé wo bó ṣe wà yìí o ti fúyẹ́ bí ìwọ adìyẹ. Kò sí agbára kankan nínú ọmọ Adéníran o tí ò bá jẹ́ àṣejẹ ọ̀jẹ̀kúta ṣe fún ọ ò bá ti kú pì ẹ̀yìn kùnlé ọ̀run ló bá já sí fún ọ bẹ́ẹ̀ ni Adéníran o sórí iṣẹ́ ológìní tí ń bẹ nínú rẹ tí a fi ilẹ̀kẹ̀ ìyálójà àkọ́kọ́ ṣe fún ọ. Agbára ológìní ọ̀hún ni a wá pè jáde ní àwọ̀ ènìyàn òun ni yóò wá máa kó ìwà fún ọ. Tá a bá ti ṣiṣẹ́ ọ̀hún tá a ti ṣe tá a ti parí rẹ̀ ìwọ bàbá gbádùn lọ nínú ayé ká máa jẹ́fẹ̀lá nínú ayé òun ni yóò máa kó ìwà fún ọ. Awótúlà ń jáyé. Tó bá ti yẹ òtún gbọ́dọ̀ pẹ́ mọ́ bàbá mo fẹ́ gbàgbára mi padà ní wẹ́rẹ́wẹ́rẹ́ ní wàrà ṣàṣà. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ ìrírí ń bẹ òye ìrírí ń bẹ. Babe, what is the problem? Why don't you sleep? I can't sleep. I think this is after one. I can't sleep. Asao. But the causes ìwọ ló fà á tí ò jẹ́ kí n rọrùn. I'm asking you, what are you using calabash for? I've been asking you this thing for the past 1 week now. You don't even answer me. You don't like dear, ṣe bí ẹni pé ìwọ ni mo bá sọ̀rọ̀. I need to know, like. Calm down, babe. I want to know. Calm down. Mo ní láti mọ̀. You know what I'm using calabash for? I've told you several times that I didn't use this calabash for something strange. Oh, really? Yes, now babe, I didn't use this calabash for something strange. I don't even know the kind of. I don't think this is the man I got married to. Ọkùnrin tí mo fẹ́ ọkọ mi kọ́lé yìí, you have changed a lot. Babe, stop. O ti change. Stop. Báwo máa ṣe máa sọ fún ẹ pé mi ò lo igbá fún nǹkan kan kí ni mo fẹ́ fi igbá ṣe? Igbá tó wà mẹ́ jẹ́ ń sọ fún ọ, jẹ́ ń sọ fún ọ.
ìgbà tó ń wò ń bẹ̀ yẹn kì í ṣe pé bóyá mo fi igbá ṣe nǹkan kan àbí something like ok ìgbà tó wọnú ìgbà yìí sórí nǹkan kan bẹ̀ ni. mi ìwọnú ẹ o torí mi lè jẹ́ kójú mi lọ fọ́ mi ìwọnú ẹ I can't check it mi lè jẹ́ kójú mi lọ fọ́. babe don't you trust me. mi trust ẹ o tó bá ti di ọ̀rọ̀ lórí ìdánilọ́rọ̀ ọ̀rọ̀ lórí nǹkan tó strange inú ilé ni and I will not trust you and babe, I can't trust you for that. wait calm down babe. sórí ìgbà tó wà ń bẹ̀ yẹn ìgbà yẹn ìgbà tí mo lọ sí abúlé tí mo lọ sí abúlé wa lọ́wọ́ now I told you that I want to go to the village to check my parents but when I go there àwọn ìgbà ayé àtijọ́ tó máa ń lò ń gbà yẹn àwọn tí àwọn ìgbà mo sọ fún ẹ several times mo ní kò sí abọ́ kò sí nǹkan kan nígbà yẹn tí àwọn parents wa máa ń lò. I understand mo yẹn don't explain that to me but that red clothes aṣọ pupa tó wà nínú kí ló what is that doing there? I'm scared. kò sí kankan pẹ̀lú aṣọ pupa bí wait ìgbà yẹn òun ló máa ń lò ń gbà yẹn so that is the reason why I bring that calabash so that má tiẹ̀ lè fi hàn àwọn ọmọ pé ìgbà lélẹ́yìí o in olden days o ní tó máa ń lò lélẹ́yìí o in place of a plate so kò sí kankan that is all aṣọ tó kọ̀ wá ń bẹ̀ ordinary aṣọ kí lè yàtọ̀ tó wà láàárín aṣọ pupa àti aṣọ dúdú àti aṣọ funfun àti kọ́lọ́dún aṣọ làṣọ ń jẹ́ babe èmi kàn fi síbẹ̀ ni do you see something okay let me go and bring it. don't worry tẹ́ bá ti sọ bẹ́ẹ̀ àti fine now. kí ló tún bà ẹ́ lẹ́rù ṣó ti rí àwọn kankan àtúnjọmọ́ dúdú mi ń ṣe nǹkan dúdú nothing like that na èmi ò ń ṣe nǹkan dúdú ó yẹ kó o ti trust me a ti wà nílé for long time for long times kí ló fẹ́ jọ máa igbá àbí nǹkan kan tó tún fẹ́ máa bẹ̀rù babe you need to understand me o. mo ti gbọ́ ọkọ̀ fẹsẹ̀. o ti gbọ́ àbọ̀ o ti gbà. mo ti gbọ́ sex fine. o ti agree pẹ̀lú mi. yes na. Are you sure? Oya smile. Oya come. àfi kọ́lọ́run ọba kó mú wa làájá o torí wípé ó kó. wọ́n ti lé ewúrẹ́ ṣẹbọ kẹjẹ ó jẹ́ wọ́n ti mágùntàn ṣẹbọ ọ̀sán ìkẹjẹ ó bà ìsìnkú ọ̀hún kó pẹ̀yìn dà ó táyé ni kó máa bá ọ ṣe igi gbórí gbapò alákẹ̀dá kú igi ẹ̀bá ọ̀nà ní gbakú èrè kú ẹ̀ṣẹ̀ tí àkèré bá ṣẹ̀ lódò ọmọ ẹja náà fi máa ń bì ajé níran o ẹ̀mí ológìní tí ń bẹ nínú rẹ kó rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ wá kó wá máa kórè fún ọ. omi kó gbáyé rẹ̀ kí ìsàn kó gbáyé rẹ̀ kí ẹ̀jẹ̀ kó gbáyé rẹ̀ àlejò tí ń bẹ nínú àgọ́ ara yìí kó dìde ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ dìde káàbọ̀ kúrìn látòní lọ ó ti di ológìní akéré tó fẹ́ máa kéré fún ajé níran. kọ́lá máa kìlọ̀ fọ́mọ rẹ̀ ojú ogun lè. Adéníran o mo ń jáyé bàbá sórí igbá tí ń bẹ lọ́wọ́ mi yìí òun náà fi ṣe àṣekágbá ohun gbogbo tó ti ṣe ṣùgbọ́n kan tí mo sọ yìí mo ń gbọ́ bàbá bí o bá fẹ́ tíṣẹ́ yìí jẹ́ ó dángájíá ó wá ọmọbìnrin gbìyànjú kí ìwà àti ẹjọ́ ní nǹkan kan ṣe pọ̀. Adéníran bàbá mò ń jáyè bí o bá ti ṣe tán gbìyànjú tó bá ti di dédé aago mẹ́ta òru tó bá ti rí pé ó ti sùn lọ àwa gbé igbá yìí sórí rẹ̀ bó bá ti gbé sórí rẹ̀ tán wo òkú lẹ́lẹ́gàá ó lọ tèfètèfè nìyẹn ó jà jùlé ọ̀run. bí ó bá ti ṣe gbogbo wọ̀nyí tán ìwọ kà máa gbádùn lọ bí ìrìn àní ṣúgà
tán nìyẹn wọn ò lè rí ẹmu mọ́ sọ pé wọn ò lè rí ẹmu wọn ò lè rí mi mú bẹ́ẹ̀ ni gbà. ẹni tó tutù lójú ó ṣe wá padà wá ń ṣọ́rọ́ bí agbọ́n. Gungun bó ti ń pobìnrin ló ń pa ọkùnrin ikú pàdé ọ̀rọ̀ yìí. This is my room. Má bọ̀ náà.
Yes, now. Oh, wow, it's so beautiful. Thank you. Thank you. So rich. Oh, thank you. Oh. I'm calling you. Ayé yo, ayé yìí máa le o. Ìrírí bẹ́ẹ̀ láyé o. Ohun tó rí la rí o, tá a mọ̀ lámọ́ o. Ohun tá ò mọ̀ ìyẹn ṣàgbà ẹni. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀. Ìrírí ń bẹ o, ìrírí ń bẹ. Ìrírí ń bẹ o, ó ń bẹ láyé. Àfi k'Ọlọ́run ọba kó mú wa làájá o, torí wípé òkun láyé. Àfẹnitórí bá kó yọ nìkan ló lè làájá. Níbi tó ní dé ló máa rí mọ́. Ohun tó rí lórí, ohun tó mọ̀ ló mọ̀ o. Orí mi yé mo bẹ̀ ọ́ o, mú mi làájá. Ẹ̀dá mi yé mo bẹ̀ ọ́ o, mú mi láyé já o. Mẹ́wàá ń ṣẹlẹ̀ o, mẹ́wàá ń ṣẹlẹ̀ o, mẹ́wàá ń ṣẹlẹ̀ o. Yes, come in. Good afternoon, sir. Afternoon. I need a lady, sir. Sọ fún kó máa bọ̀. Okay, sir. Yes, come in. Ẹ káàsùn sà, ẹ pẹ̀lẹ́ sà. Ẹ jókòó. Ẹ ṣeun sà. Ìrànlọ́wọ́ wo la lè ṣe fún yín sà? Láti iléeṣẹ́ Orílọ́gbọ́n Nigeria Limited láti wá. Láti Orílọ́gbọ́n Nàìjíríà Limited lẹ́yìn ti wá. Bẹ́ẹ̀ ni sà. Orílọ́gbọ́n Nàìjíríà Limited. Mi ò gbórúkọ kọ́mpìnì yẹn rí náà. Bẹ̀rẹ̀ ìgbà tẹ́tí dé ìsìntẹ́lẹ̀ wọn máa kọ́wọ́ ọjà fún wa. Báwo ni àti fẹ́ ṣe báwo la àrídájú? So láti iléeṣẹ́ Orílọ́gbọ́n yìí láti wá. Èmi ni mánéjà wọn bẹ̀. Business card wa lélẹ̀ sà. Kẹ́ lè rí dájú pé òótọ́ ni company wa, pé a kì í ṣe ayédèrú company. Ok, kò sí problem. Kí lẹ need tá máa fi bẹ̀rẹ̀ business? Ká kàn lè fi wo company bóyá máa favour wa. Ẹ ṣeun sà, inú mi dùn sí nǹkan tẹ́ sọ yẹn. Nǹkan tá a ṣẹlẹ̀ ni pé ká lè fi bẹ̀rẹ̀ to start with, ká fi mojú ara. Ẹ máa kọ́ fún wa ní 200 million naira. Tó àjà máa fún àwọn ọjà yẹn wá fún yín. No problem. Ok. Ìgbà tẹ́ ti sọ iléeṣẹ́ pé wọ́n máa ń ṣe dáadáa. Wọ́n máa ń ṣe dáadáa. Àwọn náà business ká máa lọ́tún lósì náà làwọn bá dì. Ìyẹn ò lè. Ẹ lè confirm ẹ̀. Kò sí wàhálà. Èyí mọ̀ pé ó máa complete síbẹ̀. Ẹ ṣeun sir. Thank you very much. Yes sir. Lè jẹ́ tí ìgbó orúkọ company wọn yóò bẹ́ẹ̀ wẹ́. Àwọn ẹni ní ṣe gbogbo nǹkan. No problem. Ohun tó rí lórí o, ohun tó mọ̀ ló mọ̀. Ìrírí ń bẹ láyé o, ìrírí ń bẹ láyé. ẹni tó tutù lójú ó ṣe wá padà wá ń ṣọ́rọ́ bí agbọ́n yẹn náà. Ta ló dá péré níwájú
Adéníran Àṣàbí o. Ọ̀rẹ́ tuntun ọ̀rẹ́. Òun lèmi ológìdí akéré gbọdọ̀ máa gbé wá fún ìwà Adéníran Àṣàbí. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ tuntun ọ̀rẹ́. Òun ni ìwọ ológìdí akéré gbọdọ̀ máa gbé wá fún èmi Adéníran Àṣàbí. Kò ní wọ́ àṣẹ àṣẹ kò ní wọn rí o àṣẹ àṣẹ wá àṣẹ wá àṣẹ wá. Ó ṣe wọn ológìdí akéré. Mo fẹ́ kó máa kéré wá fún mi. O ṣé mo dúpẹ́ lọ́wọ́ rẹ o. O lè máa lọ. Ọ̀rọ̀ tí ń jọra wọn bọ̀. Ó jẹ́ gàtẹ́, kò jẹ́ gàtẹ́, ó fẹsẹ̀ méjèèjì kan. Bọ́lá mọ̀ kìlọ̀ fọ́mọ rẹ̀. Bọ́lá mọ̀ kìlọ̀ fọ́mọ rẹ̀. Ojú ogun lè. Hello. Láti kọ́mpìnì ọ̀dọ̀ wa náà ni. Ilé iṣẹ́ wa náà ni. Tó wá lọ́jọ́ yẹn. Báwo ló ṣe é ṣe bí eléyìí o kàn gbowó lọ́wọ́ o kó àwọn ọjà mi wá náà. O gbowó lọ́wọ́ mi báwo. Ó dàn náà jẹ́ kí n wo káàdì yẹn ó dàn. Mo rí káàdì gbogbo àwọn káàdì tó wà níbí ló ti funfun kò sí nǹkan kan wọn kan ìkankan sí. Owó jóná. Ok, tó wà yẹn ẹni kìí ṣe kọ́pìnì yìí ẹni kọ́pìnì yìí ò ṣiṣẹ́ lọ́jọ́ yẹn báwo ló ṣe ń fi orúkọ ẹni tó tutù lójú ó ṣe wá padà wá ń ṣọ́rọ́ bí agbọ́n yẹn náà. Ta lọ́jà péré níwájú ọjà péyàn. Omi dákìdì orí karùndínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹrìnlá sọ pé ó ní àṣírí Olúwa wà pẹ̀lú àwọn tí ó bá bẹ̀rù rẹ̀ ó ní yóò sì fi wọn mọ májẹ̀mú rẹ̀ Ọlọ́run ti lè Olúwa ṣe fún àṣírí tó tú tí òjò ó bò Olúwa ṣe sista ta ló wà ń bẹ̀ yẹn. Sista ní pé sá ẹ̀yọ́ ní sí níbí. Yóò dáa fún ilé orúkọ Jésù. Ẹ ò ní àdúgbà lẹ́ẹ̀kan sí. Ìdí tí wọ́n ṣe pè é nìyí. A ní ìgbésí àdúrà ọlọ́jọ́ mẹ́ta. Èyí tí a fẹ́ gbà. Ìwé ẹkún Jeremáyà sọ̀rọ̀ kan. Ó ní ta ní pàṣẹ, ta ní ṣiṣẹ́ nígbà tí Ọlọ́run rán. Ìdáhùn ẹ̀ ni pé ó tì. Ìṣípayá tí Ọlọ́run fi hàn mí nìyí. Mo wà lójú ìran yẹn. Ọlọ́run fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣípayá náà mi tó jẹ́ kó lágbára. Kódà ẹ̀rù bà èmi tìpa lára mi. Ìṣípayá náà nìyí. Nígbà tí mo wà lójú ìran, ẹni nígbà Ọlọ́run bá mi sọ̀rọ̀, ó fi mú fún mi rìnrìn àjò. Nígbà tá a wà nínú ìrìn àjò yẹn, mo wá dé arákùnrin kan. Bí mo ṣe rí arákùnrin yẹn pẹ̀lú ẹyẹ ẹkún lórí, ó wà nínú aṣọ pupa. Bó ṣe bẹ̀rẹ̀ sí pọ̀fọ̀ tó ń pọ̀fọ̀, mo wá rí pé gbogbo àwo eré
tí ó tọ́ sí àwọn ènìyàn ní ìlú ni o, ní àdúgbò ni o, ní gbogbo gbègbèríko sẹ́kọsẹ́kọ, gbogbo ẹ̀ka ń yẹ̀sọ́ ọjọ́ rẹ̀ ni. Ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀mí mímọ́ Ọlọ́run jẹ́ kó yé mi pé oògùn akéré ni. Lójú ìran yẹn, ẹ̀mí mímọ́ Ọlọ́run tọ̀ mí wá, ó wá sọ fún mi, ó ní ìránṣẹ́ mi òun ní kú, ó wá fún mi ní àdúrà ọlọ́jọ́ mẹ́ta. Ó ní pé lẹ́yìn àdúrà yìí, ó ní àwọn ìṣẹ̀lẹ̀ kan yóò ṣẹlẹ̀. Mo wá bèrè Olúwa, níbo ló la ti fẹ́ gba àdúrà yìí gan? Ọlọ́run sọ fún mi pé ó ní orí ìtàn mẹ́ta láti máa gba àdúrà yìí. Lọ́gànjọ́ òru, fún ìdí èyí, mo máa bẹ̀yìn ní sísá Bímpé. Mo máa ráyè sí àwọn afàdúrà jagunjọ́kùn. Kẹ́ sọ fún wọn pé àdúrà ti délẹ̀ o. A ní láti gba àdúrà tó jẹ́ pé tó ṣe kí ni o, tó jẹ́ pé gbogbo agbára tó lò. Èmi ni wọ́n lọ wá sọ fún mi lójú ìran yẹn pé gbogbo agbára tó lò lòun Ọlọ́run o. Ó ní sí ìdí nígbàgbọ́ pé ọ̀rọ̀ láti dá ayé àti ọ̀rọ̀ mo náà wà bẹ́ẹ̀ ni. Ọlọ́run ní nípasẹ̀ ọ̀rọ̀, Ọlọ́run yóò bá gbogbo agbára àti májẹ̀mú tó lò jẹ́. Fún ìdí èyí àdúrà náà yóò wáyé ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ lọ gbáradì dáradára, ẹ ṣe kí ni o, ẹ gbáradì. Èmi mọ̀ pé Ọlọ́run ṣe kí ni o, yóò jẹ́ ìyá agbára rẹ̀. Títí mo tó ìtìtorí ẹ̀ pé yín. Ẹ ṣeun ọ̀dàdì, Olúwa sọ agbára yín dọ̀tún o. Ọ̀la ní ìpàdé àfàdúrà dágún láti gbàdúrà tó ọmọ wa ń mú sàdáni. Dájú o! Dání yẹn. Ẹbí sà. Máa wọlé pẹ̀lú wa bí o. Bẹ́ẹ̀ sà. Máa wọlé pọ̀ pẹ̀lẹ́, Bọ́dá Túndé àdé. Ẹ sà. Jòkó yóò dá fún yín. Sísá Bímpé, Bọ́dá Túndé ẹ kábọ̀ sí ẹ̀sìn. Ẹ pẹ̀lẹ́, Ẹ rà. ẹ pẹ̀lẹ́ Bọ́dá Túndé. Bẹ́ẹ̀ sà. Ṣé ò sí o wa màrí yín lónìí? Ó sì dájú, mẹ́wàá wà mẹ́ta la sẹ́yìn. Dájú, ẹ̀gbọ́n mi rán mi lọ sọ́jà láti la gbàwó lọ́wọ́ kọ́sítọ́mọ̀ rẹ̀. Bí mo ṣe gbàwó náà tí mò ń bọ̀, mo pe ẹ̀gbọ́n mi pé kí n kàn fún àmọ́ owó náà ṣá. Bí mo ṣe rí ológbò yẹn, mo bá ṣe ìdísọ́jà lọ́wọ́ nìyẹn. Èmi tó ṣọ́ọ̀kì, ó surprise mi. Sista Bímpé. Sà. Jẹ́ ti rí pé ẹ̀mí mímọ́ Ọlọ́run ìparọ́ gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́ Ọlọ́run ti fi hàn mí. Ṣé o rí ológbò tó rí nínú báàgì yẹn? Ó túmọ̀ sí òkèfà. Àwọn kan ti lo irinṣẹ́ yẹn láti máa fi kó èrè gẹ́gẹ́ bí ìṣípayá tí ẹ̀mí mímọ́ Ọlọ́run ti fi hàn mí. Ṣùgbọ́n ó túmọ̀ sí pé àwọn kan ti wà ó tó ti tọrọ ráìsì àwọn ènìyàn ládùúgbò. Ọlọ́run àtúnṣe tí Ọlọ́run fún mi ni pé gẹ́gẹ́ bí mo ti sọ pé àwọn afàdúrà jagun. Nípa ṣíṣe yìí, Ọlọ́run sọ pé òun fẹ́ bà ìmọ̀ òkùnkùn jẹ́ gẹ́gẹ́ bí ìwé Àìsáyà orí 8 lẹ́sìsọ̀lẹ́sọ̀. Ó ní ẹ kóra yín jọ pọ̀, ó ní a ó sì tú yín ká. Ó ní ẹ dìra yín àwọn, ó ní a ó sì já ìwé pọ̀, ó ní ìmọ̀ náà kì yóò dúró bẹ́ẹ̀ ni kí ó sì kéye kí ó wá sí ìwòsàn. Nípa ṣíṣe yìí, àjàkadì ó dùn. Ẹ̀wọ́ lè jẹ́ àgbàdúrà. Orúkọ Jésù. Ìrírí ń bẹ òye o, ìrírí ń bẹ láyé o. Ohun tá a bá rí la rí, ohun tá a mọ̀ la mọ̀. Ẹ̀yin afàdúrà jagun, ẹ̀yin afàdúrà jagun, kí la wá ṣe ní àṣálẹ́ yìí? Àwa gbàdúrà. Ìwé Tímótì orí kìíní yẹn jẹ́ kó yé mi pé kò sí ẹni tí ń jagun tí fi òun ayé yìí di ra rẹ̀ lọ́wọ́. Tí ó lè mú inú ẹni tí ó rìn àjò. Ó ní ẹni tí ń jagun kì í dé ní adé. Bí kò ṣe pé bí ó bá jàjà ṣẹ́gun, òun láò fi dé ní adé. A fẹ́ pariwo tò. Nígbà tí mo wà lójú ẹ̀mí, ẹ̀bí mímọ́ Ọlọ́run tọ̀ mí wá. Ó sì sọ fún mi. Mo sì rí alákùnrin yẹn. Mo rí olóńgbìnrin. Mo sì rí ẹ̀kọ́ lọ. Mo bèrè lọ́wọ́ rẹ̀. Mo ní Olúwa kí lè yé. Ọlọ́run wá sọ fún mi pé èyí ni alákùnrin o tí a sọ̀rọ̀ nípa èyí tó máa fi kó owó àwọn ènìyàn. Ẹ̀kọ́ lóyún olóńgbìnrin yẹn túmọ̀ sí òfìfà. Ọ̀gbẹ́ni bá ti ṣiṣẹ́ ló máa kó èrè rẹ̀. Atẹ́gbàdúrà. Sẹ́rí alákùnrin tá a sọ̀rọ̀ nípa. Atẹ́gbàdúrà. Ta ló dá ayé àti ọ̀run? Ọlọ́run. Ta
ta ló dá gbogbo ẹ̀dá. ìjẹ́sọ̀rọ̀ kan àgbà tó ṣòro fún ọlọ́run láti sọ. wá ké nígbà tàbí wá sọ fún ọlọ́run wá sọ fún olúwa wọn ọkùnrin yìí èyí tí tèkàyé tó sọ ọ̀ra rẹ̀ di ológì ní akéèrè. ọjọ́ yìí sáré títí ọjọ́ òde. ìrírí bẹ́ẹ̀ láyé o ohun tá a rí la rí ohun tá a mọ̀ lámọ̀ o ohun tá a mọ̀. lọ́jọ́ tí wọ́n ní wọ́n fẹ́ lọ rẹ̀ síbi ìfàdé ẹgbẹgbàrún ìràwọ̀ òní péjọ pé wọ́n fẹ́ lọ rẹ̀ gbọ́ òun oṣù pamọ́lẹ̀ ìgbà síbi ìrọ̀mọ́ tó ní o ìgbà ìfisí òde ìgbóná ẹgbẹgbẹ̀rún ènìyàn ní ìrọ̀mọ́ ẹbí ó ṣe ẹgbẹgbẹ̀rún ènìyàn lè gbégi ó ṣe mo dà lẹ́ẹ̀bà kí a má ṣe ní wọ́n ẹsẹ̀ tákèrè bá ṣẹ̀ lọ́dọ̀ ọmọ ẹja ni wọ́n fi ń bí mo ti fẹ́ wí àrùn sáwọ̀ ọ̀rọ̀ gbogbo òkúta ọ̀nà mímọ́ ikú mi kọ́ di kú ọ̀tá ikú mi kọ́ di kú ọ̀tá àrùn mi kọ́ dàrú olódì ó dàṣẹ ohun tí ẹ̀wí ayé bá wí òun lè gba ọ̀rọ̀ gbà fúra. ọ̀dà síláàmù ẹ̀tọ́ láyé ẹ̀ ṣe o ẹ̀yin ò nílẹ̀ ṣe o bẹ́ẹ̀ tì mí lẹ́yìn ẹ̀jẹ̀ kó dó tì mí. a ò padà lẹ́yìn mi bẹ́ẹ̀ bá padà lẹ́yìn mi ò ní rí nǹkan kan ẹ ṣe o ìbá bẹ́dá ìbá ṣùgbọ́n ìbá ilé ọ̀kọ́kọ́ yẹlé alágbòore ọmọ ayé padà ló mọ̀dà àkọ́kọ́ ìlà alágbòkà. ayé yóò. ọmọ kékeré ní bá porí ìlú níbi ògiri àlàpà báwo ni wọ́n pa àgbà ní porí ìlú níbi ògiri àlàpà báwo ni wọ́n pa ọkùnrin ní porí ìlú níbi ògiri àlàpà báwo ni wọ́n pa obìnrin ní porí ìlú níbi ògiri àlàpà báwo ni wọ́n pa wọ́n ti di kólókóló tá a sọ máa ń dá lọ́rọ̀ sí wọn lọ́nà kò ṣeé dá kò ṣeé bọ́ mo jẹ̀wọ̀n sí wọn lọ́rùn bàbá sáré síwájú ẹ bá mi bẹ́ẹ̀ rìn sẹ́yìn ẹ bá mi apá ọ̀tún yé mi ni apá òsì nínú wà ń bẹ̀ ayọ̀ mú kan bẹ́ẹ̀ mi ni mo sọ bẹ́ẹ̀. ìwọ ò gbọ́ ohun tí ìwé Jóòbù orí kàánú ẹsẹ̀ kejìlá. ó ní bẹ́ẹ̀ olúwa yí ìmọ̀ àwọn aláìrékèrè pèpè kí ọwọ́ wọn má bàá mú ìdáwọ́lé wọn sẹ́. ẹsẹ̀ kẹrìnlá rẹ̀ sọ pé wọ́n sáré wọnú òkùnkùn ní ọ̀sán dandan wọ́n sì fọwọ́ kálẹ̀ ní ọ̀sán dandan ẹni pé òru ni olúwa gbàdúrà wà sọ fọlọ. olúwa gbogbo agbára tó lò olúwa gbẹ̀mí olúwa ó já jẹ́ níbi kíni tó bá wà jẹ́ kí agbára rẹ̀ ó di òkè ọ̀gá àgbà. olúwa. bó sì jẹ́ nìyẹn bàbá. Adéníran o. bàbá mò ń dáyé. òun kéwe kó tó di pé o débí ní àmì ara ti sọ mí. bàbá èwe bò ó bàbá kí la fẹ́ wá ṣe gan-an sọ̀rọ̀ fún wa lẹ̀ nítorí pé omi ò gbúdọ̀ tẹ ìwọ̀ ọgbọ́n ìdèmí lẹ́nu o
nígbà bá fẹ́ ṣe gan-an ni mo torí ẹ̀ wá sí. ìpèsè láṣẹ. ìpèsè bẹ́ẹ̀ ni ìpèsè láṣẹ. ìpèsè àléèbá la ó ṣe fún ọ tí a bá ti ṣe ìpèsè àléèbá yìí fún ọ wo wọ́n kàn ṣe ní o wọn ò lè rí ẹ mú àjẹyìnà ìpèsè ọ̀hún olówó ló gbé lọ sí oríta mẹ́ta nígbà ìwọ̀n àlejò tí ń dààmú ọmọdé tí ń dààmú àgbà tó o bá ti ṣe wọn ọ̀hún ẹni lóru má dìyẹ wọ́tọ̀ yá rẹ̀. Oníṣègùn ní bàbá oníṣègùn ní ọmọ oníṣègùn ní ẹ̀mí mímọ́ oníṣègùn ní bàbá lọ́mọ olùdáde ní bàbá olùdáde ní ọmọ olùdáde. Olùdáde ní mẹ́ta lọ́gbọ̀n. Olùwòsàn ní bàbá. Olùwòsàn ní ọmọ. Olùwòsàn ní ẹ̀mí mímọ́. Olùwòsàn ní mẹ́ta lọ́gbọ̀n. Olùgbàlà ní bàbá. Olùgbàlà ní ọmọ. Olùgbàlà ní ọmọ. Olùgbàlà ní mẹ́ta lọ́gbọ̀n. Hallelujah. Àdúrà tó kó lọ́wọ́. Abẹ́ ṣe kí ni o? Gbàdúrà. Abẹ́ ṣe kí ni o? Abẹ́ gbàdúrà. Abẹ́ ṣe kí ni o? Abẹ́ gbàdúrà. Wẹ́ẹ̀ mi bá jẹ́ kó yé mi dá. Nígbà yóò pa ẹ̀. Bá Ọlọ́run ṣe kí ni o? Bá Ọlọ́run rẹ̀ nínú. Akẹ́kẹ́ ní gbàgbà rẹ̀. Ìdí tí Ọlọ́run fi sọ pé orí ìtàyè láti gbọ́dọ̀ gbà ní pé lára àwọn iṣẹ́ ìbí rẹ̀ ó ń bẹ lórí ìtàyè. Akẹ́kẹ́ gbàgbà kàkà yìí. Bọ́lá mo kìlọ̀ fọ́mọ rẹ̀ o. Ó ti bá ní kú torí dákú pé mọ́jà. ó dùn gbà Ìwé ẹ̀dáyà Ọlọ́run mú mi lọ sí ìlú ẹ̀. Ó ní àwọn kan wà. Ó ti bá ikú mi. Àwọn kan wà. Ó ti bá ikú dá májèmọ́. Nígbà tí agbára fún wa yẹ, yóò máa fi àwọn ṣùgbọ́n ẹ̀mí mímọ́ Ọlọ́run wá sọ nínú ìgbà láyé. Bẹ́ẹ̀ májèmọ́ tí ẹ bá ikú dá yẹn o, èmi Ọlọ́run yóò sọdá sọ́wọ́. Ìbùlẹ̀ tí ẹ bá ipò kú dá yẹn lórí ayé arákùnrin. Ọlọ́run yóò sọ kí ni o? Yóò wá kẹ́ẹ́dì gbàgbára. Wọ́n sọ fún Ọlọ́run. Wọ́n sọ fún Olúwa gbogbo tó fi ṣàgbára. Kí ni mo sọ? Gbogbo tó fi ṣàgbára. Kí ni mo wí? Gbogbo tó fi ṣàgbára. Wọ́n sọ pé Ọlọ́run májèmọ́. Ọlọ́run májèmọ́. Ó bàjẹ́ padà wá. Orúkọ gbogbo tó fi ṣàgbára. Ọlọ́run májèmọ́. Báwo tí ìwé ìfihàn yẹn sọ ni? Ó dà ti ṣẹ́gun dragoni náà. Nípasẹ̀ òkè ọ̀dọ́ àkọ́kọ́ àti nípa ẹ̀rọ ni o. Wọ́n yí èyí ni ọmọ Ọlọ́run ṣe fara. Láti ṣe kéde o. Láti bá ṣe ìṣòro. Pàkẹ́tò. Gbogbo iṣẹ́ ìṣòro tára kò ní lò. Ayé yìí máa lè o. Ìrírí
àdúrà ọlọ́jọ́ mẹ́ta ni ẹ̀mí mímọ́ Ọlọ́run bá mi sọ. Ó ní kí a gbà ó ní kí a gbà ó ní èmi pẹ̀lú àwọn fàdúrà jagun ó ní bí a bá ti ké ó wá bí mi lẹ́rìn ó ní nígbà tí èmi tọ́jú sí kálí lọ ó ní ìjẹ́ ṣé gbogbo wọ̀nyí lè gbàgbára yìí ó ní olúwa èmi ò mọ̀ ó ní bó bá jẹ bẹ́ẹ̀ ìwọ ni ó mọ̀ Ọlọ́run ó ní pàṣẹ sínú àwọn ìkòkò wọ̀nyí ṣé wọ́n sì gbàgbára yìí lẹ́sẹ̀kẹsẹ̀ àti pàṣẹ lọ́wọ́lọ́wọ́ màmá kí lè mi ṣe èmi wọnú ayé wọ wà wá kárẹ́gòtò wà á kẹ́ wọ́n sọ pé olúwa o mo fẹ́ jẹ́ kó gbàdúrà lẹ́yìn ìwà àdúrà tó ní àdúrà tó kún ọ̀kún ṣoṣo ọ̀kọ̀ọ̀kan ṣoṣo ló sì kí ni o lókùn tí a bá ti gbà ẹ̀mí mọ́lá ò jẹ́ kó yé mi pẹ́ gbogbo orísun agbára tó lò ló máa ṣe kí ni o ló máa tó wọ́n wà pariwo tó wọ́n sọ pé olúwa wọ́n sọ pé olúwa ọ̀rọ̀ la fi dá ayé ọ̀rọ̀ bá gbogbo agbára orúkọ Jésù Olúwa ọ̀rọ̀ náà fi dá ayé wọ́n yẹ kó ọ̀rọ̀ bá mi bá gbọ́dọ̀ ọkùnrin jẹ́ wọ́n yẹ kó ọ̀rọ̀ bá mi bá gbọ́dọ̀ ìjẹ́ wọ́n yẹ kó ọ̀rọ̀ bá mi bá gbọ́dọ̀ ìjẹ́ orúkọ Jésù wọ́n yẹ kó ọ̀rọ̀ bá jẹ́ 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 w
Torí bí òsì bá rọ̀ ẹni tí yóò kọ́sọ́nẹ̀ kó má bàyọ̀ adéni fúláwọ̀ ilẹ̀ náà. Pásá òfurá sájà náà báwo àjà òfurá àjádì ó ní ilé ò bá fura ó lè á kú ìfura bò kí ló lè máa ṣẹlẹ̀ gbogbo náà kò sóhun tó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà mo ti tẹ̀ níbi wọ́n ti ń tẹ̀ mo ti rìn níbi wọ́n ti rìn mo ti báyé jẹun mo ti bá àwọn àgbàlagbà jẹun ewu kan ò ní mi wú mọ́ ewu ò ní mi wú mọ́. Apani ìṣẹ̀lẹ̀ ọlọ́run àlá ṣe pé o. Apani ìṣẹ̀lẹ̀ óyá óyá o. Ọlọ́run àlá ṣe pé o. Apani ìṣẹ̀lẹ̀ 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 óyá 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 o. Ọlọ́run àlá ṣe pé o. Apani ìṣẹ̀lẹ̀ ọlọ́run àlá ṣe pé o. Apani ìṣẹ̀lẹ̀ Apani ìṣẹ̀lẹ̀. Ìsìnkú ọ̀run gba ìdá tààlé ní kó má bá ṣe pé polówó tààlẹ̀ yé mi wọ̀ gómìnà tààlẹ̀ yé mi wọ̀ bẹ́ńjẹ̀ ní èmi wọ̀ ayédègbàgbà ayébánẹ́gun ayédèyàmọ̀ wọn mọ́mọ́ rẹ̀ gidigba nísàlẹ̀ odò. Apani ìṣẹ̀lẹ̀ 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 Apani ìṣẹ̀lẹ̀
wọ́n parí iṣẹ́ rẹ̀ wọ́n parí iṣẹ́ rẹ̀ wọ́n parí iṣẹ́ rẹ̀. a sọ pé olúwa o Olúwa o. olúwa o Olúwa o. òní ni àṣekágbàdúrà yẹ níbikíbi tó bá wà olúwa o sọ agbára rẹ̀ dòkó olú ọ̀bàmọ́ rẹ̀ já ìwọ ló bàmọ́ tó fẹ́ lè já Dáfídì wà pariwo tó sọ pé olúwa o Olúwa o. òní ni ọjọ́ kẹta Òní ni ọjọ́ kẹta. tí àdúrà náà máa pé Àdúrà náà máa pé. ọlọ́run tó sọ ìmọ̀ tó fẹ́ lè di asọ́ lórí ẹ̀yẹ Dáfídì ìmọ̀ arákùnrin yẹ ó yẹ sọ́dà tó pariwo. yóò lọ Jésù mímọ́ Olúwa ọlọ́run tó sọ ìmọ̀ adébẹ́lì ní aṣọ lórí ayé Dáfídì ó yẹ bàbá arákùnrin já gbogbo agbára tó lò ó yẹ sọ́dà sọ́ ó yẹ sọ́dà sọ́ ó yẹ bá sọ́dà sọ́ ó yẹ 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 sọ́dà sọ́. Jésù Kristi Olúwa wa. Àmín. Arákùnrin kan wà ní Ísírẹ́lì à ń porúkọ rẹ̀ ní Gòláyátì. Ó máa pe ọmọ Ísírẹ́lì ó máa pe ogun Ísírẹ́lì ó máa pe ogun Ọlọ́run alààyè ní ìjà ni ará Fílístínì ni ṣùgbọ́n nígbà tó tí àkókò tó tún ṣiṣẹ́ yẹ tó ti da àwọn ènìyàn láàmú tó ti pín ogun Ọlọ́run níjà tó ti bàtà àwọn ènìyàn jà a sì gbé Dáfídì dìde ó ní ẹ jẹ́ kèmí lọ kojú ogun rẹ̀ ó ní màá sì ṣẹ́gun rẹ̀ ṣùgbọ́n bàbá wa Sọ́ọ̀lù ó gbé ẹ̀ṣọ́ agbára wọ̀ ó ní èmi ò lè lo eléyìí ó gbé jù sílẹ̀ ó ní màá tọ̀ ọ́ lọ lórúkọ Olúwa lórúkọ ọmọ ogun ẹni mi yóò sì ṣẹ́gun rẹ̀ lọ́gán Dáfídì tọ̀ Gòláyátì lọ pẹ̀lú orúkọ Ọlọ́run màmí pẹ̀lú orúkọ Jésù nígbà tó débẹ̀ ó ní mo tọ̀ ọ́ wá lórúkọ Olúwa lórúkọ ọmọ ogun lórúkọ Ọlọ́run Ísírẹ́lì ó sì ṣẹ́gun rẹ̀ pẹ̀lú kànákànná òkúta wọ́n gbàdúrà wá sọ fọlọ́ bí a bá ṣẹ́gun Gòláyátì Ọlọ́run tó gbogbo Gòláyátì Ọlọ́run tó sọ gbogbo agbára Gòláyátì dòkó arákùnrin yìí Olúwa o sọ agbára dẹ̀kọ̀ òun yá padà. Orúkọ Jésù àmín mímọ́ Bẹ́ẹ̀ni bá ọmọ alágbẹ̀mọ lówó alágbẹ̀mọ ń gbowó lé ọmọ bẹ́ẹ̀ lọ. Bàbá nígbà máa lọ gidigba nígbà lọ́dọ̀. Ààrẹ gidigba yóò dédé yóò bá bóde lọ. Bójú bá alágbẹ̀mọ bọ́dé. Kí n máa gbèwè é máa yé lọ́wọ́. Mo fa àwọn gidigba bọ́dé. Kí n máa jàbọ́ mọ́ dá lọ́wọ́. Mo dà léèbá. Kí ẹ máa jẹ níbi mọ́ mo dà léèbá. Kí ẹ máa jẹ níbi mọ́ dàdúró ní orúkọ tí Jésù. Arákùnrin àtàyọ. Ìwọ bèrè ta ni mí ìránṣẹ́ Ọlọ́run àlàyé ni. Kí ló wọlé? Kí ló bẹ lọ́wọ́ rẹ̀? Kí ni ṣe tìrẹ pẹ̀lú ojú ń bẹ lọ́wọ́ mi? Èmi ni ológìní akéèrè. Mo ti gbàdẹ̀kùn lọ́wọ́ ìyálọ́jà kan náà. Mo lẹ́tọ̀ọ́ àti máa kórè lọ́wọ́ gbogbo onítajà ayé. Arákùnrin, mo láti gbàlẹ̀kẹ̀ lọ́wọ́ ìyálọ́jà kórè. Ìyẹn sí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo èyí tó kàn sọ. Bẹ́ẹ̀ ni mo ní fún ọ. Á dá fún ọ. Kó padà síbi tó ti wá. Ìlọrin ló pè wàdà. Yorùbá! Kíní ti bẹ lọ́wọ́ yìí gbọ́dọ̀ kan lọ́wọ́. Igúnnugún ṣe é pa lórí. Àkàlàmàgbọ́ ṣé ó yọ̀gìrì lọ́rùn. Arákùnrin. Ìbáṣọ̀. Kó o padà lọ àyè rẹ. Kó má bàa fẹ̀mí rẹ ṣòfò. Èmi ò tiẹ̀ ní àkókò tí mo fẹ́ bá ọ lò. Èmi fẹ́ fi fẹ́ ṣe é pa á lórí. Àkàlàmàgbọ́ ṣé ó yọ̀gìrì lọ́rùn. Àwọn tó ṣe ní jọ́pì náà lọ. Wọ́n ti tẹ̀yìn àkọlẹ̀. Wọ́n tẹ̀yìn àìní olódìdá gẹ́rẹ̀. A dúró tẹ̀lé ní sọ wọ́n pẹ́rẹ́. Àwọn ìbẹ̀rẹ̀ ní sáwọ́ pẹ́fọ̀. Wọ́n fi owó títí ọ̀dọ́ lé. Wọ́n nítorí ta ni. Wọ́n nítorí òkùnkùn lẹ́gbẹ̀ẹ́ bàbá mi. Mo ta bàbá mẹ́ta. Mo fi kan fún yèyé. Mo fi kan fún bàbá. Mo fi kan fún òun. Olóyin ilé aré. Ilẹ̀ kó mọ́ wa.
àti kọ́ nínú ìwé Psalm 25:40 pé àfiwé olúwa pẹ̀ pẹ̀lú àbọ̀ tó bẹ̀rẹ̀ rẹ̀ yóò sì fi wọ bàbá jẹ̀ mọ́ ní orúkọ ti Jésù ya wọlé. arákùnrin ìlú gbójúlé mo bá wá rí bẹ́ẹ̀ ìdílé wọn sọ fún mi pé ìsìn wẹ́wẹ́ nìwọ tẹ́tẹ̀ pẹ́lú wọn látakò rẹ̀ lè dẹ́rùbà kò rẹ̀ bá kọjú péré náà lè ní ó pa á tún ní gbogbo tí gbogbo ìlú ọmọ mẹ́kọ̀ọ́. arákùnrin òkè kó owó rẹ̀ ìdílé wáyé ní yúkú mo tún bá ọmọ lọ́wọ́ ìgbésà fún wa. wọ́n ní yàgùnmá dọ̀kù ó ní pé wáyé péré ojú nǹkan lóye ó ní pé nàbí ní mo fún ọyọ tuntun ó ní pé ọ̀rọ̀ sí àlejò mọ́ bí òkú wá fún láyé àkàlàbàgbà gbọ́dọ̀ ọ̀rọ̀ mọ́ ní àkàlàbàgbà ó ọgbẹ́gbọ́ gbọ́dọ̀ ọ̀rọ̀ mọ́ ó oníbodè bá ń sílẹ̀ fún àlejò mọ́. mo dá dúró ní orúkọ ti Jésù àtàkùkọ nínú ìwé ìtìpálẹ̀ onípínlẹ̀ ẹsẹ̀ kéde bẹ́ẹ̀ láti lè kọ́ sílẹ̀ ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run sì ní ìhùn náà nípasẹ̀ ìlànà gbogbo lẹ́yìn rẹ̀ kò sí òkúta ní orúkọ ti Jésù bó ní àpàdà yóò kásẹ̀ dàlẹ́ mọ́ dada yóò kéye tó sẹ̀ dada tó ń dàrú kàtà ní mọ́ dada yóò kàtà lọ́wọ́ sọ́tà yóò lọ́wọ́ sọ́tà. Jésù Olúwa wa. Àdúrà kan tí a fẹ́ gbà nìyẹn. Wọ́n kéde gbàjáde. Wọ́n sọ fún Ọlọ́run níbikíbi tí arákùnrin yìí lè farapamọ́ sẹ́. Lórí ìgúnmẹ́rin àgbáláyé. Wọ́n sọ pé afẹ́fẹ́ Olúwa o. Gbà bọ̀dé máa lára. Bí a bá já àtàláyà kò lẹ̀. Bí a bá sọ̀mọ́ rẹ̀ dá sá. Wọ́n sọ pé afẹ́fẹ́ Olúwa o. Lórí ìgúnmẹ́rin àgbáláyé. Níbi tí arákùnrin náà lè farapamọ́ sí. Ó yẹ afẹ́fẹ́ gbà bọ̀dé máa lára. Ó yà tó rà. Olúwa níbikíbi tí arákùnrin náà lè fara pamọ́ sí nígbà bẹ́ẹ̀ oyeyeye àgbẹ̀bẹ̀ olówó oyeyeye gbàbọ̀dùmọ́ oyeyeye gbàbọ̀dùmọ́ oyeyeye àgbẹ̀bẹ̀ olówó bó bá jẹ́ bẹ́ẹ̀ olówó dá oyeye gbàbọ̀dùmọ́ oyeye gbàbọ̀dùmọ́ oyeye gbàbọ̀dùmọ́ ní orúkọ Jésù oyeyeye àgbẹ̀bẹ̀ oyeye gbàbọ̀dùmọ́ oyeye gbàbọ̀dùmọ́ oyeye gbàbọ̀dùmọ́ oyeye gbàbọ̀dùmọ́ oyeye gbàbọ̀dùmọ́ oyeye gbàbọ̀dùmọ́ padà síbí ẹ gbàdúrà sọ fọ́lọ́run wá sọ fọwọ́ Ọlọ́run gbogbo gbogbo agbára ti bẹ lára ó yẹ jọjọ mi ó yẹ pẹ̀lú àdé. Wọ́n gbàgbọ́ wá sọ fọ́lọ́run wọ́n sọ fọ́ Ọlọ́run o wọ́n sọ fọ́ ọwọ́ lọ́rùn níbikíbi tí arákùnrin bá wà níbikíbi tí arákùnrin bá wà ó yẹ kọjá lọ bẹ̀ ó jábọ́ afẹ́fẹ́ ló fẹ́ fún wa lọ́wọ́lọ́wọ́ ó yẹ pariwo lórúkọ máa jáwé máa là máa sáwó máa jáwé máa là máa sáwó máa jáwé máa là máa sáwó. àwo gbọ́dọ̀ tójú ọ̀gbẹ̀rì dáfánù má dáfánù lákè
má dá fánù lóko o má dá fánù lọ́lá tó fi wá délé ọ̀wọ́ ọ̀rọ̀gún ọlọ́mọ ìkárùn láàrin yìí kí ni ẹ̀wẹ̀ ìkárùn láàrin yìí kí ni ń bẹ nínú òkùnkùn tí ń tafà sínú ìmọ́lẹ̀ ọmọdé ni àbí àgbà ọkùnrin ni àbí obìnrin ẹbọra ni àbí èèyàn fọ́ọ̀rọ̀ mi jẹ́ kí èèmà tí ẹ fojú kanra jẹ́ kí èèmà tí ẹ fojú rinjú fọ́ọ̀rọ̀ mi ó kún yányán fọ́ọ̀rọ̀ mi jẹ́ èèwọ̀ ikú ò ní palẹ̀ ilẹ̀ ni ó dẹ̀ ògbólógbò àjẹ́ ò gbọ́dọ̀ mú mi ọ̀rọ̀ bíjì bá jà níṣẹ́ ní dọ́yà jọ mo ti kakóró máyé kọjá omi mo mọ̀jà dúdú mo fi pakájà ilẹ̀ igi tó sọgbà ló kò ojúmọ̀ gbọ́dọ̀ sáyò àdó mẹ́ta làdó ayé ìka ti fọ́ ìka dùnù ìka yòókù làbí jámálẹ́kùn àsọjọ́ àsọfẹ̀ sómi àrò ikú rẹ̀ mi fẹ́ tẹ́ ikú òrí mi pamọ́ bẹ́ẹ̀ sì ni àrùn rẹ̀ Àwo tí mo mọ̀ ní mo ṣe o, àwo tí mo mọ̀ ní mo ṣe, mi ò ṣáwo ìyà, mi ò ṣáwo èké, àwo tí mo mọ̀ ní. Ṣàngó Olúkòso yára ná, ọ̀rọ̀ kújayé, àbínà lójú àbínà lẹ́rù, àkàtà yẹ́rìyẹ́rì, olójú rọ́gbọ̀, ẹlẹ́yẹ̀kẹ́ obì, kí ló dé? Olúkòso yára ná, àràkújayé olójú iná lẹ́rù. Mọ́sàgbọ̀n sínú owó Ṣàngó Jèbúrẹ́ Olúkòso àyárá náà ràkújayé. Dájúdájú nǹkan tó bá ṣẹ̀ lọ bá ń gbé Ṣàngó Jèbúrẹ́ awo olùgbọ́dọ̀ ó tó dáwọ́ ogun dúró dáwọ́ ìjà dúró dáwọ́ wàhálà dúró ní ìlú wa má jẹ́ kí ìlú wa bàjẹ́ jẹ́ kí ìlú wa rọ́jú jẹ́ kí ìlú wa ráyè. Kókè. Ìrírí ń bẹ òwe o ìrírí ń bẹ láyé o ohun tá a bá rí la rí ohun tá a mọ̀ la mọ̀. Ìrírí o ìrírí ń bẹ láyé o ohun tá a rí la rí ohun tá a mọ̀ la mọ̀ o ohun tá ò mọ̀ ìyẹn ṣàgbára mi oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ ìrírí ń bẹ òkè ìrírí ń bẹ ìrírí ń bẹ òkè. Ọmọ dada kí ló ṣe wọ́n. Ọ̀gá àmọ́ ọ̀gá wa ni ọ̀gá. Níbi tó rìn dé ló máa rí mọ́ ohun tó rí lórí
tó mọ̀ lọ orí mi yé mo bẹ̀ ọ́ mú mi làájá kí ló sún ẹ débi gbogbo àwọn ìgbésẹ̀ tí o gbé wọ̀nyí tí ò tọ̀nà. Pastor. Mo ń gbọ́ máa wí. Ìyá náà jẹ mí. Màmá jẹ́ ń jẹyà, ó tóbi tàbí ó kéré, orí mi ò fẹ́. Òṣì ò dára, àtòbí jù máa ń pín dandan mi. Tí alábàgbé ní ṣọlẹ̀, kékeré àkórí ẹni. Ìlànfààní oríta ní tí kò gbé ni. Ìlànfààní ẹbí tá ní tí kò sáyọ̀. Ìlànfààní ayé tá kò tí kò kún ọ́. Ayé àwọ̀ ìlọ. Àtòbí jù máa ń pín dandan mi. Tí alábàgbé ní ṣọlẹ̀, kékeré àkórí ẹni. Ìlànfààní oríta ní tí kò gbé ni. Ìlànfààní ẹbí tá ní tí kò sáyọ̀. Ìlànfààní ayé tá kò tí kò kún ọ́. Mo ti fẹ́ lọ́wọ́ máa lọ kí ó ṣẹlẹ̀. Ayé àwọn ìlọ. Ìlànfààní ẹbí tá ní tí kò sáyọ̀. Jẹ̀dú máa bọ̀ jẹ́ kí wọ́n gbé náà yẹn. Ìlànfààní ayé. Bàbá ẹ̀ sọ pé kí n máa fẹ́ ẹ̀ kò sọ pé ẹ̀gbìn yẹn náà mi. Ó sọ pé kó sọ kó sì dànù. Ló ṣe ìgbẹ́ni pẹ̀. Kò máa dáhùn. Níwọ̀n wá mo mọ tó ṣẹ́jú yìí o. Ọ̀gá ìjọba mi wẹ́ẹ̀sì ni mo mọ tó ṣe ìmúṣẹ́ start ẹ̀ kò start. Ẹ bẹ̀ ti ṣe. Mo ti ṣe. Wo kó bá mi fà á. Àbíkí ló ṣe. Èrò ń bọ̀ fún yẹn. Mi ò ṣú ọ̀. Ṣé ẹ bá mi gbọ̀rọ̀ kó start kó bá mi fà mí? Last time tó bá mi ṣiṣẹ́ yẹn, ọ̀gá complain iṣẹ́ ẹ o. Má tó try ẹ̀ mọ́. Ló lè ṣe ẹ̀jẹ̀ ọ̀gá rẹ̀ bí ẹ̀jẹ̀ ibi stop iṣẹ́ mi nìyẹn o. Ó dàbí ọ̀gá ẹ̀ láàánú èèyàn. Àánú èèyàn ò ń ṣe ọ̀gá bí wọ́n ṣe ṣe di last time nìyẹn tí mo ṣiṣẹ́ látàárọ̀ ọ̀gá lẹ́ ọ̀dẹ́ ni àlọ́gá fún mi ọ̀gá tún gbà. Igbó wo lèèyàn fẹ́ bọ́ nínú gbogbo ilé? Kò ṣe pé ó ṣe. Ẹ̀jì lè ọ̀gá tó fẹ́ fi disturb iṣẹ́ mi lónìí. Ẹ̀jì lè ọ̀gá fẹ́ fi. Ẹ̀rọ ẹ̀ sì fi iṣẹ́ ti fi ẹ̀jì ńlẹ̀ náà. Jẹ́ ká lọ mo fẹ́ rẹ àwọn tó ṣe gbà mú bá ra energy drink. Iṣẹ́ jà rẹ̀. Mo la lè wá jòkó sí báyìí. Okay. Wọ́n máa jẹ ṣubú. Pẹ̀lẹ́. So, there's something important tí mo fẹ́ sọ fún ẹ o. Like very important. The thing is, I don't know how to say it, but kò sí nǹkan tó máa ṣe náà, màá sáà sọ ọ́. Mo mọ̀ pé mo ti ń sọ fún ẹ pé ó máa ń rẹ̀ mí láti bíjọ́ mẹ́ta kan. Tí mo sọ fún ọ pé wíwá ní fífà. Tó mo wá lọ sí hospital, ìgbà tí mo lọ sí hospital, mo ṣáà run test. Àtọ́rọ̀ ní test yẹn wọ́n á ní bóyá
ó ní bóyá pé mo ti lóyún. kò sí. àti nǹkan tó sọ ni wọ́n pé mo ti lóyún. bí ìmọ̀ ní sìn ẹ̀ gbọ́ o sick right èèyàn lè sick nǹkan tó dáa ni pé èèyàn sick nígbà tí èèyàn ń ṣòkúta. bọ́ọ̀ jọ kí ló wá sọ pé wọ́n gbọ́dọ̀ kó pamọ́ fún ẹ pé ó fa sickness ẹ̀. àní wọ́n sọ pé mo ti lóyún. òun ṣeré ni àbò kan stop jọ. ẹ̀rọ ní kí n stop ẹ̀ mo ti lóyún náà rèé ṣé èmi mo fún àmì lóyún ṣọdọ̀ ẹ̀rọ tó wà nínú yìí mi ò lè ṣe o báyìí zọ nǹkan tó bá fẹ́ ṣe bí kò sí o. Kẹ́mi sọ́lá. Can you see my life? Can you just see me? Tí ẹ kàn wò mí náà pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mo ń ṣiṣẹ́ ọ̀gá ń dìlé mi. Ó yó. Mo gẹ̀ẹ́tì mi. Wọ́n ti gẹ̀ẹ́tì mi. Mo ti gẹ̀ẹ́tì mo sọ náà ìwà tó ti ra kíní wá fún mi kí n fẹ́ lè ṣe. Wàhálà náà ní pàtàkì fún mi. Hello ọ̀rẹ́ mi. Nà ẹ jàre. Bí máa sọ fún ẹ pé wàhálà mi ń pọ̀ sí all the time ni. Tí o bá gbàgbé wà rántí pé mo sọ fún ẹ wípé Kẹ́mi sọ fún mi pé òun sick bákàbàkà. Mo ní kó lọ sọ́spítà. Ìgbà tó dẹ̀ máa lọ sọ́spítà tó padà wá bá mi. Ó ń sọ fún mi wípé òun ti lóyún. Kíkà tó dùn mí nìyẹn, ó lóun ti lóyún, ó ní oyún ọ̀hún pé òun ò dẹ̀ yọ láéláé. Ó lóun ti lóyún, ó lóun ò dẹ̀ lè yọ. Kí wá ṣe? Kí ni mo fẹ́ ṣe? Kí mo tiẹ̀ fẹ́ ṣe gan-an? Kí mo fẹ́ ṣe? Ó ti sú mi. Mo jẹ ìyà. Ìyà ń jẹ mí. Pásítọ̀ wọ́n máa jẹ ìyà. Ìyà ń jẹ mí pásítọ̀ náà. Olúwa tóbi. Arákùnrin, kí ni àwọn ìgbésẹ̀ tuntun wá gbé lẹ́yìn náà? Daddy, please. Pásítọ̀. Ó ń bá máa wí. Nígbà tí àwọn ẹ̀yà yẹn pọ̀, ni mo sì wá rò pé ṣé iṣẹ́ àti ìyà yìí ni mo fẹ́ fi bọ́ ìyàwó àti ọmọ ni mo bá ságbálé bàbá owó tó wà. Pẹ̀lú owó bẹ́ẹ̀ ni bàbá. Bó o bá lówó, a ní láti ṣiṣẹ́ ológìnní fún ọ. Iṣẹ́ ológìnní? Bẹ́ẹ̀ ni, iṣẹ́ ológìnní. Ẹni tí ò bá ṣiṣẹ́ ọ̀hún, ajẹni tó tó bàbá sùn lọ́yẹ̀. Bàbá, ohunkóhun tó bá fẹ́ ná mi, mo ṣe tá àti ṣe. Àìjẹsẹ̀ kò tán, àtúntí kò tuntun. Arákùnrin, nítorí ojú ń pọ̀, nítorí ìyà ló ṣe gbé àwọn ìgbésẹ̀ tí ò tọ́. Mo fẹ́ jẹ́ kó mọ̀ nínú ìwé Mátíù orí 20 yẹn bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní lọ sí ìsàlẹ̀. Arákùnrin kan dìde ní kùtùkùtù òwúrọ̀ láti lọ pe àwọn alágbàro ṣiṣẹ́ rẹ̀. Nígbà tí ó jáde lọ, ó bá àwọn kan ní wákàtí 9, ìyẹn agogo 9. Ó tún jáde lọ ní agogo 12. Ó tún pe àwọn alágbàro ní ṣiṣẹ́. Ní wákàtí 3, ó tún ṣe bẹ́ẹ̀. Ní wákàtí 5, agogo 5 ìrọ̀lẹ́, ó tún jáde lọ. Nígbà tó bá àwọn òyò ní ilẹ̀ ṣe nílé wọ́n ní àwọn òrìṣẹ́ àti wáṣẹ́wáṣẹ́ àti wá gbogbo ẹ̀ òṣìṣẹ́. Fún ìdí èyí, ó ní ẹ lọ sínú ọgbà
kẹlẹ́ ọmọ ṣiṣẹ́ bẹ̀. kí ẹ máa pé bí ẹlòmíì bá dìde láàárọ̀ á pàdé aláàánú, ẹlòmíì ó lè jẹ́ nǹkan bí ọ̀sún ní ògo tí ayé tirẹ̀ wà. ẹlòmíràn nígbà tó bá ti di ọwọ́ ìrọ̀lẹ́ tí àwọn ènìyàn ti rò pé àkókò ti lọ lọ́jọ́ orí rẹ̀ ní ìrànlọ́wọ́ ti yẹ tó. èmi fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwọn tí a bá pàdé ní ìrọ̀lẹ́ yìí wọn kò ṣàwáwí torí pé wọ́n dúró di àkókò wọn ni. ojú wọn lọ́sẹ̀ pé àwọn mìíràn ṣiṣẹ́ ṣùgbọ́n nítorí pé àkókò wọn ti tó wọ́n dúró de ìní àti ìfẹ́ Ọlọ́run. wọn ò ti torí ti bẹ́ẹ̀ kí wọ́n kúrò nínú ìlànà Ọlọ́run. bí ènìyàn bá lè dúró ìgbà tí àkókò rẹ̀ kò kọjá rẹ̀, ṣe ti wá rí báyìí arákùnrin. ìwọ oníwàá ìsòrí kẹta ó ní ohun gbogbo làkókò wà fún abẹ́ ọ̀run. ìgbà mẹ́ta ni ìgbà ìdálayé. ìgbà àárọ̀ wà, bẹ́ẹ̀ ni ìgbà ọ̀sán wà, bẹ́ẹ̀ dẹ̀ tún ni ìgbà àṣálẹ́ wà. ìwọ ta ti kọ́ pé ó máa lówó lọ́sùn-ún bí o bá ṣiṣẹ́ láàárọ̀ kò lè sówó. ìwọ ta dẹ̀ kọ́ pé àṣálẹ́ ló máa ní tìrẹ bí o bá dúró di àkókò Ọlọ́run amúkò sáwọ bí tí ò yẹ kó sáwọ, amúkò kùnà ìjọba Ọlọ́run, amúkò gbé àwọn ìgbésẹ̀ tí ò yẹ kí ọmọ Ọlọ́run gbé. kí ẹ mà yé fún ìdí èyí má ti torí ohun tó ń là kọjá àbí bóyá òrí jẹ ni bóyá ìṣòro ló ti rẹ̀ là kọjá ó ti torí ti bẹ́ẹ̀ kó gbé àwọn ìgbésẹ̀ tí ò tọ́. Thank you, Jesus. mo fẹ́ jẹ́ kó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ẹnu mi ní àṣálẹ́ yìí. ọba tó pàṣẹ tó gbẹ ní Èzíkẹ́lì pàṣẹ sínú egungun gbígbẹ yóò sì gbàgbára yìí tí èmi wọnú rẹ̀ tí ẹran wọnú ẹran tí ẹ̀jẹ̀ wọnú ẹ̀jẹ̀ mo pàṣẹ sínú ìwẹ̀ lẹ̀kẹ̀ yìí ní orúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì mo sọ kìkì ọ̀rọ̀ náà ó yẹ dí àyè. Pastor, ẹ bá mi gbàdúrà sí Ọlọ́run kí Ọlọ́run kó síjú àánú ẹ̀ wò mí títorí kí bá bá jìyà ni mo sì ṣe gbogbo ohun tí mo ṣe. mi ò mọ̀ pé bó ṣe bá rí ni má ti má ṣe àmọ́ ẹ̀pọ̀ òbówó náà àmọ́ pásítọ̀ ẹ bá mi gbàdúrà kí Ọlọ́run sì jọ àánú ẹ̀wọ̀ mi ṣùgbọ́n àmọ́ owó àgọ́ ò ṣe é fà sẹ́yìn lọ pásítọ̀ ẹ bá mi gbàdúrà kí Ọlọ́run síjú àánú ẹ̀wọ̀ mi. Daddy, kí ló ṣe Daddy? Daddy. Daddy, kí ló ṣe Daddy ẹ bá mi wò ó? Daddy, kí ló ṣe? Daddy ẹjọ́ ẹ bá mi wò ó. Daddy, kí ló ṣe Daddy ẹjọ́? Daddy mi. Daddy ẹjọ́. ìwé Róòmù orí kẹfà ẹsẹ̀ kẹtàlélógún ó ní ikú ní èrè ẹ̀ṣẹ̀ fún gbogbo ènìyàn tí ó fi ilé ayé yìí tó ń gbẹ́kẹ̀lé ara wọn tó ń gbẹ́kẹ̀lé ìfẹ́kúfẹ̀ẹ́ ayé tó ń tọwọ́ bọ ibi tó yẹ kó tọwọ́ bọ̀ tó pa ti Jésù tì tó ṣàwọnú ẹ̀ṣẹ̀ ikú ní èrè ẹ̀ṣẹ̀ o fún gbogbo ènìyàn. ó ní ẹni bá ṣe rere kí o máa ṣe rìn só, ẹni bá ṣe búburú tó máa ṣe rìn só. ẹni tó bá jẹ́ pé lábàá ti yàn jẹ́, ìwọ tó bá jẹ́ pé lálù àyídáyidà
máa ṣe é rìn sóhun gbogbo ẹ̀ ló ní èrè ikú ni òde ṣe. ọmọ yìí tún ń wọ ọjà. ká má bá jìyà ńlá ṣe yá má jìyà lọ́fà torí kẹ́ má bá jẹ̀yà ni mo ṣe ṣohun tí mo ṣe ohun tí ó yé yín pọ̀ ju ohun tó yé yín lọ o yéyé mo jìyà mo jìyà mo jìyà torí ọjọ́ alẹ́. mi ò fẹ́ kẹ́ tàràkà mi ò fẹ́ kẹ́ tàràkà láyé mi ò fẹ́ kẹ́ fojú sunkún ni mi ò fẹ́ kẹ́ jìṣẹ́ mi ò fẹ́ kẹ́ mọ̀ṣí ni mo ṣe rúbọ ìgbàanì ni mo ṣe rúbọ ìgbà yẹn kí wá lóde tẹ́ fẹ́ kọ mí lóminú ẹ ò mọ̀ pé torí yín ni mo ṣe jẹ̀yà ẹ ò mọ̀ pé torí yín ni mo ṣe rúbọ ìgbà yẹn. Ẹ pa òbòrò mọ́ òbòrò mọ́. Òbòrò mọ́ àwọn àgọ́ ṣe fà sẹ́yìn o aliye masinaga yena 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 ye torí mo ṣe jìyà mo jẹ̀yà aliye masinaga yena yena yena.